gbogbo ìgbádùn tẹ́ ń fi owó tó belong to àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀ ń gbádùn ẹ̀ tẹ́ ń dá gbádùn kánsà kéré nínú nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín. Ẹ máa rí ìbínú Ọlọ́run lódindin tilétilé yín tọ̀nàtọ̀nà yín torí pé kí ni ìyà tí ẹ fi ń jẹ àwọn ọmọ mẹ̀kúnnù torí pé ẹ rò pé wọn ò léèyàn torí pé wọn ò lágbára torí pé wọn ò lówó gbogbo ohun tí ẹ ní tẹ́ fi ń jẹ wọn níyà gbogbo ẹ̀ lọ́lọ́run máa fi bà yín nínú jẹ́ gbogbo ohun tí ẹ ní tẹ́ fi ń ṣe agbára tẹ́ rò pé ilé agbára yín ni gbogbo ẹ̀ lọ́lọ́run máa fi bà yín nínú jẹ́ owó yín ẹ̀ nínú síbi tó máa fún yín ní àlàáfíà ọlá yín máa wọ mi wọ́n máa fi ojú ọlá yín wọ́n máa fi wọlé báyìí kékeré làwọn ọmọ Fúlàní ṣe ń ṣe fún yín àwọn ọmọ bẹ̀ẹ̀ni gan máa wọlé ọmọ wa ṣe ṣéke fún yín ṣé wọn kan sọ pé ọmọ nìjẹ́ tí ń wọlé ń sìn ó ti ń wọlé wá pa wá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bàbá Tinubu ibikíbi tẹ bá wà tẹ bá rò pé wọn ò lè débẹ̀ irọ́ lẹ pa o. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Sí àwọn olórí wa ajẹgúdújẹrá àwọn ajẹkẹ́nimáyò àwọn amúnilọ́wọ́ dání àwọn apanimáyọ̀dà àwọn òṣìkà òṣèlú wa wọn ń ṣe òṣèlú òjèlú ni wọn apànìyàn ni wọn ṣùgbọ́n olórí wa ni máa kàn sí olórí wa èmi lọ́kàn bàbá Tinubu ẹ̀ ń pariwo ẹ̀yin lọ́kàn ẹ̀ máa débẹ̀ ẹ̀ dórí àpèrè yẹn ẹ̀ ń ṣe mọ́kùnmọ́kùn rádaràdà jàtìjàtì rédèrèdè ẹ̀ ń fi iná sí orí òrùlé sùn ẹ̀ ń gbé plane 150 billion ẹ̀ ń gbé káàkiri bí ọmọ tí ò lọ́lá rí. ǹjẹ́ oníṣẹ́ yín Àbíkẹ́ Dábírí ó sọ fún yín pé àwọn ọmọ Yorùbá wọ́n ń languish ní Libya jail àwọn ọmọ Yorùbá yìí tó lọ́jú pẹ̀lú oyún yìí tó bímọ ọwọ́ pẹ̀lú ọmọ àwọn ọmọ Ìgbò náà wà ń bẹ́ẹ̀ bọ̀tà àwọn ọmọ Ìgbò ti gba àwọn ọmọ wọn jáde kó ní ọgbà ẹ̀wọ̀n àwọn ọmọ Fúlàní wà ń bẹ́ẹ̀ wọ́n ti jáde báwùsáde ni wọ́n ti jáde bọ̀tà àwọn ọmọ Yorùbá má ṣì wà ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lẹ́yìn olórí wa ṣé olórí ni yín ṣá tẹ́ bá jẹ́ olórí wọ́n ti ń forí yín gbálẹ̀ bàbá Tinubu apànìyàn bàbá ni yín kò sí abiyamọ tó rírú ìwà tẹ́ ń wù tó fi ọlá yín tọrọ orí burúkú ni ọlá yín máa wọ mi ni àwọn ọmọ Yorùbá wà ní Libya àwa sí Libya àwa sí Egypt àwọn ọmọ Yorùbá wà ní Egypt tó ń bá wọn sọ̀kọ́ tó fún wọn níṣẹ́ tó ò bá dẹ̀ gbà fún wọn wọ́n máa jù wọ́n sẹ́wọ̀n bàbá Tinubu ìyàwó yín fi 250 million Olúṣèyí ikú ṣe bí ọ̀la ó ń fi 250 million not 2 million not 25 million 250 million tó lè wá iṣẹ́ fún ọgbẹgbẹ̀rún èèyàn ní Nàìjíríà àwa wí tó lóhun dá fọ́ọ̀mù kò ní tutù gbẹmú fún yín o kò ní tutù gbẹmú fún yín torí pé inú ìgbèkùn tẹ́ gbé wá sí bàbá Tinubu láàárín ọdún kan ẹ̀yin kan ti ná more than 4 trillion lórí ìranù lórí òfò ẹ wá fi àwọn ọmọ Yorùbá sínú ìgbèkùn nílùú onílùú ẹ̀yin kan lè rán wọn lọ bọ́tẹ́ ìgbà pẹ́pẹ́ ilẹ̀ gbé Buhari wá ọdún mẹ́jọ Buhari orí burúkú ló kó bá ilẹ̀ Nàìjíríà tí àwọn ẹbí ẹ̀ Boko Haram ISWAT Al-Qaeda àwọn x-men ajínigbé abánifipásùn àwọn ọmọ afitọ̀fọ́rí àwọn ọmọ abámàlúùsùn tó ń ṣe wá bí ẹlẹ́ṣẹ̀ ń ṣojú ẹ̀dẹ̀ wọ́n bẹ̀ dákẹ́ nítorí covenant orí burúkú tẹ́ ti bá wọn ṣe ẹ ti bá wọn múlẹ̀ bàbá Tinubu ẹ ti jẹ́ dodo ẹ lè sọ dodo gbogbo lọ́tẹ̀ ìpa pẹ́pọ́ wà ń lu gan wọn ní rọ́lẹ̀ ń pa Buhari ti ta epo for so many years wọ́n ń gbọ́ epo lọ́fẹ̀ẹ́ ní àròwó gbà ẹ̀dẹ̀ dákẹ́ mọ̀ ẹ rò pé ń tàn wá orí ara yín lẹ̀ ń tàn a dẹ̀ ń pariwo fún yín bàbá Tinubu a fẹ́ lọ ẹ̀kọ́ ẹni wọ́n Nàìjíríà nìyí bàbá Tinubu ìtẹ́ ń bá bọ̀ yìí ẹ máa rí jàgbàdì Ọlọ́run ẹ fẹ́ kọ etí dídí sí gbogbo nǹkan tí àwọn èèyàn Ọlọ́run sọ fún yín àsìkò tó a fẹ́ lọ lé tẹ́ bá wá ní ká má lọ bàbá Tinubu èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ikú yín máa yájú ẹ̀sìn lọ ni àgbàdo àfún yín pé kí Ọlọ́run kọ́lọ́run fà yín lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kéré jù ìyá tèmi gan 69 ló kú so tẹ́ bá lọ at 39 kéré jù it will be bad riddance rubbish to bad riddance tẹ́ bá lọ kẹ́ lọ àlọ́mọ́ lọ yín nígbà tẹ́ wà lórí ayé kí lè ṣe fún wa ìbànújẹ́ òfò lẹ́ńkọ́ bá wa láti ọdún kan tẹ́tí dé Fúlàní ti pa 9,000 àwọn ọmọ Yorùbá nílẹ̀ wa tí bàbá ńlá bàbá wa forí pa sọlẹ̀ sí ẹ pa pín níjẹ àtẹ̀yìn àtàwọn lákìsí yín àwọn askisa sí yín àtàwọn assassin sí yín ìyẹn gbá yín ní agbára láti ní kọ́ máa lọ mú lágbájá mútàmọ̀dù Aisha Yusufu obìnrin ẹ̀ ń tẹ́tì ni ẹ̀ bọ̀tí kò bí bàbá ńlá yín kò tó bẹ́ẹ̀ láti mú Bádéjọ sílẹ̀ Fúlàní pàṣẹ fún yín pé fi Bádéjọ sílẹ̀ kí yá mọ́sá wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ fi sílẹ̀ ẹ wá ní jẹgàba ní jàgbá stupid gbà ní gbàgbà madness jàgbá nonsense. You are an important observer in the midst of Nigerian affairs. Mọ tẹ́ ṣe bàbá Tinubu àwọn wèrè amukun mẹ́kọ tẹ kọ́ sẹ́yìn àwọn Fẹ́mi Gbàjàbí Àmìlà Àmọ́lẹ̀ àwọn Sanwó-Olú Johnson John nuisance tí o mọ nǹkan tó ń ṣe lórílẹ̀ Èkó àwọn Wálé Ẹdùn tó pẹ̀lú wọn ní finance minister
tó ń finance orí burúkú fún yín tẹ́ wá lọ tẹ́ ń bọ̀ bí lẹ̀kẹ̀dí ẹ ti ní wọn ní ọmọ ẹni oníṣẹ́ bí bẹ̀rẹ̀ kọ́ fi lẹ̀kẹ̀dí tọ́mọ ẹlòmíràn wọ́n fi sí yín ó ti já bàbá Tinubu ilẹ̀kẹ̀ wèrè tán gbé sí yín dì ó ti já torí pé orí yín ò connect mọ́ cerebrum yín mọ́ thank God ẹ̀ kàwé díẹ̀ cerebrum yín ò dey think right mọ́ ojú ò ti yín Ibrahim Traore yìí máa lẹ́bí ti yín orí ẹ̀ ń ṣiṣẹ́ ó ń fa epo Traore is only 36 years bàbá Tinubu kò tó ṣe yín òun ló ń dá gọ́mù sọ ní Burkina Faso ó dẹ̀ ń dé ayín chairman of ECOWAS nonsense gbogbo ẹ̀yin tẹ́kọ̀ọ́ ẹ̀yin sí ECOWAS mélòó lórí yín pé mbẹ́ lórí wọn bá pẹ́ ẹ̀yin lóye kó fi ṣe chairman ẹ̀yin tẹ́ ẹ̀ lè tolú yín lẹ́fẹ́ tó Africa ṣàní pé lórí burúkú náà ló pọ̀ jù nínú àwọn rulers tó ń pè àwọn leaders ní Africa ẹ̀yin ló fi ṣe chairman bàbá Tinubu ṣe fẹ́ kọ́ wọn bó ṣe máa jalè nílùú wọn ni ẹ fẹ́ kọ́ wọn bó ṣe máa lo assassin ní nílùú wọn ẹ fẹ́ kọ́ wọn bó ṣe máa gbé ògo olóró ni àbí kí lẹ fẹ́ kọ́ wọn kí ni any asset wọn lẹ ní ṣùgbọ́n gbogbo Lagos tẹ́tí kó tẹ́tí jí tẹ́tí kó pamọ́ lọ ẹ̀ẹ́dẹ̀ kọ́ lọ́bì kankan ẹ wojú mi bàbá Tinubu tó máa ń kúrọ́tọ̀ yín jẹ́ mi ní kúrọ́ fún yín ẹ máa dálẹ̀ níjọ́ kan ni gbogbo ń tẹ́ fi ilé ayé kó ọ̀rọ̀ jọ Bíbélì ló sọ bẹ́ẹ̀ fún mi ìgbé aṣiwèrè fún ilé ayé kó ọ̀rọ̀ jọ kò mẹ́ni tó máa jẹ́ bàbá Tinubu ẹ̀yin kọ́ lẹ́ máa jẹ gbogbo bílíọ̀sì tẹ́ kó dání ẹ máa dálẹ̀ ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe nǹkan dáadáa ọ̀run tẹ́ máa lọ yẹn ọ̀run gbóná ni a máa fi èpè tàṣẹ a máa fi sìn yín lọ ni. àwọn ọmọ inú yín ní other African countries 40 35 wọ́n ń dágọ́mú so Burkina Faso nìyẹn sójà ni àwọn sójà ti yín kí náà ń ṣe wọ́n lọ threatening àwọn ọmọ tó ń ṣe rally tó ń ṣe protest wọn ò bí alájàmọ́ rẹ̀ kọ́ lọ sí Sambisa wọn ò bí pọ̀ rí wọlé kọ́ lọ mú Gumi wọn ò tí ì bí grandfather wọn rẹ̀ kọ́ láwọn fẹ́ lọ fèsì Boko Haram àwọn àmì tẹ̀lé nìyẹn àwọn àmì tó ń gba machinery lọ́wọ́ wọn tó ń gba tanka lọ́wọ́ wọn àwọn ẹlẹ́kọ́ jọ síbẹ̀ gbogbo yín ti wà complicit ẹ ti compromise ẹ ti kànjọ́ pọ̀ pẹ̀lú enemies ló máa pa yín bàbá Tinubu ẹ̀yin gan ẹ̀mí escape calamity tó ń bọ̀ yìí tẹ́ bá kọ̀ tẹ́ kọ etí àìgbọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run good advice tó jẹ́ pé àwọn gbàdà bí àmìlà lọ́sàn nǹkan tá máa ṣe fún yín tó ọ̀dẹ̀ fún yín ní good advice nítorí pé wọ́n kì í sí àsì yín gbogbo tẹ́ fẹ́ lọ́sọ fún yín ń tẹ́ ń ṣe dáa ẹ máa jó lọ mò ń wẹ̀ yín gbogbo yín lè máa panu ẹgbọ́n tí mo sọ fún yín tẹ́ bá ti ń panu làwọn náà ṣubú tẹ̀lé yín torí ẹ̀ ní wàá fi ayé ẹ̀yin 50 100 kẹfì bá ayé 50 million ọmọ Yorùbá jẹ́ right now àwọn ọmọ Yorùbá wà ní Libya prison torí pé wọ́n wáṣẹ́ ajé lọ ṣó yẹ ká lọ sí Libya tí ẹ̀yin bá tún lè ṣe ẹlẹ́jẹ̀ president lórí 200 million Nigerians àárín nǹkan kan tẹ́ ṣe tó pé ìbànújẹ́ òfò ẹ̀mí láti bàtẹ́ ti wọ́bẹ̀ àwọn ọmọ Yorùbá ti ṣòfò ẹ̀mí 9 million àbí 9,000 I don't even care ṣé ọmọ iye tí wọ́n ti pa tí àwọn Fúlàní olórí burúkú àwọn amukú mẹ́kọ̀ọ́ àwọn ọmọ onídọ̀tí àwọn ọmọ lọ́rùn àwọn ọmọ àfitọ̀ fọ́rí tẹ́gbẹ́ wá bá wa àwọn sọ fún yín pé amalgamation olórí burúkú tó sọrú iwájú pọ̀ mọ́ ti pàkọ́ ó ti expire bàbá Tinubu ẹ lọ́lẹ̀wé ẹjọ́ 1914 kú ònu 2024 110 years nìyẹn ọdún kẹwàá tí olórí burúkú tó gbélé wa lórí by force by túláàsì ó ti expire ẹ wá lẹ káwọn lawyers sábẹ́ ẹlẹ́kọ́ expert mélòó ṣé gbàgbé àmìlẹ̀ ó lè ó ti jalè Amẹ́ríkà ó tó wá ń jà wá lólè Nàìjíríà Ọlọ́run ló máa parun tilétilé àyàfi tó bá ṣe òtítọ́ tí ò bá ṣe òtítọ́ owó tó bá rí lé yín gan tó rí nídìí ìdí presidency yín ikú àtàrùn ló máa gbà lọ́wọ́ ẹ̀ torí ìkànnì yín ẹ sọ odidi orílẹ̀-èdè Yorùbá ẹ sọ wọ́n dọ́lọ̀ òṣì àwọn kọ́ wá wọ́n ti ságàdé lé ìyàwó ti da ṣẹ́wọ́ kalẹ̀ àwọn ọmọ ti di yahoo wọ́n ti di scammer wọ́n ti di 419 torí pé ẹ̀ fún wọn níṣẹ́ wọ́n dẹ̀ kàwé ẹ̀yin bàbá Tinubu gan ìwé mélòó lẹ́ka ṣebí jọmọ tó di answer lẹ́sẹ̀ tẹ́fi débi tẹ́dẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbẹ́ra yín wọ̀ lẹ́ ń gbéyàwó yín wọ̀ bọ́tẹ́ máa tẹ́ ni o làálàá tó ròkè yín ilẹ̀ ló ń bọ̀ o ẹ máa tẹ́ ni lójú dọ́sìn ní pápá tẹ́ wá jẹ́ kí gbogbo wá scatter èmi gan lára ṣe mo yọ ọdún tí mo ti wà nílùú òyìnbó mo ti lé ní 46 years nílùú òyìnbó kí ni mo mú a ní first degree a ní second a ní third awájọpọ̀ àwa fi ń bá wọn gbálẹ̀ à ń ṣe security níwọ̀n àtẹ̀yàn lórí burúkú yín aláìmọ̀kan tẹ́lẹ̀ ń ṣe president ẹ̀ ń ṣe governor ẹ̀ ń ṣe whatever tẹ́fẹ́ ṣe ẹni káwá jókòó sẹ́yìn òdi kẹ́yìn máa gbádùn owó òlù gbogbo ìgbádùn tẹ́ ń fi owó tó belong to àwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀ ń gbádùn ẹ̀ tẹ́ ń dá gbádùn kánsà kéré nínú nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín ẹ máa rí ìbínú Ọlọ́run lódindín tilétilé yín tọ̀nàtọ̀nà yín torí pé kí ni ìyà tí ẹ fi ń jẹ àwọn ọmọ mẹ̀kúnnù torí pé ẹ rò pé wọn ò léèyàn torí pé wọn ò lágbára torí pé wọn ò lówó gbogbo tí ẹ ní kẹfí ń jẹ wọn níyà gbogbo ẹ lọ́lọ́ máa fi bà yín nú jẹ́ gbogbo tí ẹ ní kẹfí ń ṣe agbára tẹ rò pé ilé agbára yín ni gbogbo ẹ lọ́lọ́ máa fi bà yín nú jẹ́
owó yín ẹ̀ nínú síbi tí wọ́n máa fún yín ní àlàáfíà ọlá yín máa wọ mi wọ́n máa fi ojú ọlá yín wọ́n máa fi wọlé báyìí kékeré làwọn ọmọ Fúlàní ṣe ń ṣe fún yín àwọn ọmọ bẹ̀rẹ̀ gan máa wọlé ọmọ wa ṣe ṣéke fún yín ṣé àwọn kan sọ pé ọmọ nìjẹ́ tí ń wọlé ńsìn ó ti ń wọlé wá pa wá ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bàbá Tinubu ibikíbi tẹ bá wà tẹ bá rò pé wọn ò lè débẹ̀ irọ́ lẹ pa o irọ́ lẹ pa kẹyà bẹ̀rẹ̀ sí ní jókòó kẹ máa rò ó pẹ̀lú rẹ̀ mí lẹ́kùn tẹ́lẹ̀ gbé sílé abiyagba ìka obìnrin bí Dábírí náà tẹ́lẹ̀ máa pè oníṣẹ́ ẹgbẹ́ oníṣẹ́ ẹkú ìyẹn pé Dábírí mọ̀ bó ṣe máa lọ sí Canada lọ́mọ Amaka ṣùgbọ́n kò mọ bó ṣe máa bèrè lọ́wọ́ yín pé bàbá Tinubu ẹgbẹ́ pílẹ́ẹ̀nì kalẹ̀ kí ló kó àwọn ọmọ wa láti Libya ó fẹ́ kí àwọn ọmọ wa ṣègbè sí Libya gbogbo yín lè máa ṣègbè gbogbo ẹ̀yin tẹ́ ń fi ẹ̀jà ọmọ mẹ̀kúnnù tẹ́ni wọn ò ní rí bá ti ṣe wọn nínú ọ̀gbẹ̀bà Olúwa máa dínà mọ́ gbogbo yín ni. Fọláṣadé Òjó Fọláṣadé Tinubu Òjó wọn ní kò ní jẹ́ ti bàbá tọmọ ká má mọ àlá ẹ̀ ṣé nígbà tí bàbá ẹ̀ gbé wa ṣubú wọn ní tí ńlá bá gbẹni ṣubú wọn ní kékeré àtúnkò rí yàn ìwọ náà tún fẹ́ máa gorí wa bàbá ẹ̀ ń tẹ̀ wá lórí mọ́lẹ̀ ìwọ fẹ́ máa tẹ̀ wá nírù mọ́lẹ̀ Fọláṣadé bàbá ẹ̀ ti ṣe ó ti gbélé ayé lé lọ́wọ́ àwọn máa tẹ́ ni ó máa tẹ́ ò ní dùbẹ̀ ó máa tẹ́ ó máa fà tẹ́tẹ́ jì so ìwọ rò pé lágbára ṣé wọn lọ àpọ́ǹtì ìwọ lọ elect àti pírẹsidẹ́ǹtì ó fẹ́ ṣe ọmọ pírẹsidẹ́ǹtì lọ́wọ́ gbogbo orílẹ̀-èdè ní ayé àwọn ọmọ pírẹsidẹ́ǹtì bó ṣe ń ṣe olórí burúkú ọmọ ni ẹ́ èpèdè ló fẹ́ gbà nítorí pé kí ni sórí àwọn ìyá ọlọ́jà tó ń ṣe màrúmọ́ àwọn tó ń dún màrúmọ́ wọn èpè kan ló máa fún ẹ tó máa lọ́wọ́ bí jókòó sí èpè dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ti ń jẹ torí tó bá yá orí ẹ̀ ò ní connect mọ́ brains ẹ̀ ìwọ ń sọ fún ọ pé ó máa lọ tí àwọn ṣọ́ọ̀bù kan torí pé wọ́n fojú ọlá ìgbolẹ̀ ta ni ẹ tí bàbá ẹ̀ ò bá wà lórí àpèrè mẹ́tàlá ẹ ta ló fẹ́ fi mẹ́tàlá ẹ jẹ́ anything ní Nàìjíríà ta ló mọ̀ ẹ́ tí bàbá ẹ̀ ò bá jẹ́ president ta ló rí ẹ what do you amount to who are you èèyàn máa bí ikọ̀ akọ́gbà àbí ìpàbẹ́ ṣé bàbá president ń ṣe yẹn tí bàbá ẹ̀ bá fọwọ́ tún gbá wa létí ìwọ náà fẹ́ fọwọ́ sí gbá wa gbẹdẹgbẹdẹ ó fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí máa lẹ́tí kẹ́ Fọláṣadé Tinubu Òjó tó bá jẹ́ kí wọ́n fi èpè bá tiẹ̀ jẹ́ it is your fault o torí èyí tó fẹ́ dáwọ́ lẹ́yìn ó máa lẹ́tí kẹ́ ìwọ ń sọ fún àwọn ọlọ́jà yìí pé tó o bá ṣe 1 2 3 ó ń yan àwọn èèyàn sí wọn pé wọ́n máa ti ṣọ́ọ̀bù wọn bàbá ẹ̀ ló ṣí ṣọ́ọ̀bù fún wọn ni ìwọ ló dá wọn lókòwò àló máa tẹ́ tí bàbá ẹ̀ ò bá ṣàlàyé position tó wà fún ẹ tó ń sọ ipò tó yẹ kó gbé kó máa wọnú ìyẹ̀rù ẹ̀ àbí whatever tó bá ní kó máa lọ gbàdúrà pé kí bàbá ẹ̀ má ṣiṣẹ́ tí wọn náà fẹ́ máa yan fáńdáfáńdá ẹ máa tẹ́ ni kí òṣìkà yín tó pa ilẹ̀ ẹ ní bá nǹkan ríra wa jẹ́ ẹ ní bá yá àwọn ọmọ Yorùbá jẹ́ a ní gbà fún yín ẹlẹ́dàá wa ò ní gbà fún yín àwọn alálẹ̀ ò ní gbà fún yín ọ̀sán ò ní gbà fún yín òru ò ní jẹ́ yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ilẹ̀ gan ò ní gbà fún yín torí ilẹ̀ yìí la dọ́ńtẹ̀ iyẹ̀pẹ̀ yìí dẹ̀ ni Ọlọ́run fi dá gbogbo wa kò ní gbà fún yín ó máa wà against yín ni tẹ́ bá láyé ọmọ Yorùbá lè fẹ́ bàjẹ́ nítorí pé yín fẹ́ ṣe wọ́n Nàìjíríà a máa gba wọn non Yorùbá nation yẹn o a máa lọ bàbá Tinubu tí wọn bá ti sọ fún yín òun ni mo sọ fún yín tẹ́ bá fẹ́ kẹtàkìtì tẹ́ bá fẹ́ kẹ di transformer mu a máa gba Yorùbá nation tẹ́ ẹ bá wá ṣọ́ra ṣe tẹ́ ẹ kí ọwọ́ ọmọ yín bá ṣọ bàbá Tinubu ẹ̀ ní bá wa débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ tí ẹ bá jẹ́ kí Ọlọ́run kó jẹ́ Ọlọ́run ní ayé yín tẹ́ ń dún mọ̀rú tó ń bá yín sọ tẹ́kẹ́ tí àṣà kẹ́sí wọn kọ́ ti gé yín létí lọ ẹ ní bá wa débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bàbá Tinubu kò sí tẹ́lẹ̀ ṣe mo mọ̀ pé lágbára kò tẹ́lẹ̀ lágbára tọ́lọ́run ló dá yín agbára ká àbáṣà kékékéké ń jọ sí tọ́lọ́run mo balẹ̀ mọ̀rú tí Nebukadneza ń dá níjọ́ kìíní àná tó di ẹranko nu gbọ́fọ́dún méje àfẹ́mí tí King Saul dé tọ́lọ́run tó run gbogbo òun ẹ̀ títí dé ìran kẹwàá táláyé máa fi dá láyé ẹ̀rún lẹ́fẹ́ tọwọ́ bọ̀ kẹwàá wo ìjàgbàdì Ọlọ́run tàmárí èmi ò bẹ̀ yín mọ́ o mo ti ń bẹ̀ yín tẹ́lẹ̀ mo ń rọ̀ yín lọ́wọ́ mo ń rọ̀ yín lẹ́sẹ̀ mi ò bẹ̀ yín mọ́ bàbá Tinubu go and do your worst epo ti di 1,250 ọmọ àlè ní ìdẹ̀bà sọ di 2,000 ẹgbọ́n tí mo sọ fún yín ẹ sọ di 2,000 kẹsọ $1 di 2,500 kẹsọ £1 kẹsọ di 5,000 oyin àyín ló máa jẹ yòókù ẹ ò pẹ́fẹ́ bá yá àwọn ọmọ mẹ̀kúnnù jẹ máa sọ fún yín pé ọ̀nà àrà lọ́lọ́run fi ń gbèjà mẹ̀kúnnù tẹ bá lẹ́ máa mẹ́ni bàbá Tinubu ẹ nílò ọ̀làgàn mú bàbá Tinubu ọ̀rọ̀ yín máa lẹ́tìkẹ́ o ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ ìmọ̀ kò tún ní kí n sọ fún yín ni pé ẹ lọ sùn kàkàkẹ́ lórí bàbá Tinubu ẹ lọ sùn kàkàkẹ́ lórí ẹ̀ṣẹ̀ ló mú parun wá ẹ súnmọ́ Ọlọ́run
torí àti sùn yín bàbá Tinubu ẹ súnmọ́ Ọlọ́run kẹ́dẹ̀ fa Fọláṣadé yín létí kó má gungi kọjá ewé ẹ fa Fọláṣadé Òjó yín létí kó má gungi kọjá ewé torí tí ọmọdé bá ṣubú iwájú ló máa ń wò tí àgbàlagbà bá ṣubú ẹ̀yìn ló ń wò tí àwọn bàbá ìyá ọlọ́jà tó ń ṣe mọ̀gúrúmọ̀ wọ́n bá ba wá tiẹ̀ wọ́n fún ní èpè kan èpè yẹn ló máa jẹ títí tó máa fi jáde láyé torí ọmọ yín kọjá àyè ẹ̀yin lọ́yàn as president kó kí owó ọmọ ìbáṣọ kó wọnú ilé kó máa gbàdúrà fún yín kẹ má tẹ kẹ má ṣubú dànù ó yẹ kó máa fàdúrà ràn yín lọ́wọ́ ni kì í ṣe pé kóun náà tún máa gorí wa kó wà lóhùn òun ni first daughter of the country which country ṣé country tẹ́tí bàjẹ́ tẹ́tí ṣe báṣubàṣu tẹ́tí jọjú ẹ̀jẹ̀lẹ̀ tẹ́tí fọjú ọlá wa gbọ́lẹ̀ lọ́fẹ̀ẹ́ máa tó àgùn wa lórí ó máa tẹ́ ni ó máa tẹ́ kò ní dùbẹ̀ ó máa tẹ́ ó máa fàtẹ́tẹ́ dì ẹ bá wa sọ fún ẹ kìlọ̀ fún o ẹ̀yin lẹ́bi o ẹ fi sí leach tó bá kọjá àyè ẹ̀ àwọn ìyá ọlọ́jà nínú lẹ́gbàá mo mọ̀ pé lẹ́gbára ṣùgbọ́n nígbà tó ọlọ́ọ̀bá náwó agbára sí yẹn mọ̀ pé ẹ̀mí nǹkankan ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ lálẹ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá gidi mo tún fẹ́ rán yín létí ni ẹ̀yin obìnrin ẹ wọ bra ẹ wọ pátákẹ́ lọ jókòó sẹ́nu ọ̀nà àwọn governors yín Yorùbá nation lẹ́fẹ́ Yorùbá nation là ń fẹ́ anything less than that we are not taking it. ẹ dìde o ẹ̀yin ọkùnrin ẹ wọ singlet ẹ wọ boxer short yín ẹ lọ sílé àwọn governors yín ẹ jẹ́ kó mọ nǹkan tẹ́ fẹ́ wọ́n ti bà Nàìjíríà jẹ́ olúkálukú lọ jórúkọ grandfather bá Fúlàní tán gẹ́gẹ́gbẹ́ ní ọmọ Yorùbá wà Yorùbá là ń sọ àsọ fúfú dè àwọn máa fìtọ̀ fọ́rí àbá wọn tán àwọn máa tọ́lé àwọn máa bá màlúù sùn àbá wọn tán ẹ jẹ́ kó kórí burúkú wọn lọ wọ́n ti fẹ́ kórí burúkú yẹn wọ́n ti fẹ́ kó wa wọn wà wọ́n ti fẹ́ sọ àwọn Yorùbá wa jẹ́ àlùmájìrì àwa ò ń tọrọ owó a máa ń fún yàn lówó ni àwọn náà là ń fún lówó wọ́n ti fẹ́ kórí burúkú wọn wọ́n ti fẹ́ kó ràn wá kán jáde kán lọ sí ibi tó lọ Sambisa tán ti wá inú igbó nílé wọn bàbá Tinubu òun lẹ gbọ́ yẹn o tẹ bá ní Àṣàkẹ́ ni wọ́n ti gé yín létí lọ ti ní bá yín ẹ̀yin ọmọ Yorùbá gidi èmi náà ni o ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ ẹbí yín ará yín ìbátan yín ẹ má fòyà Olúwa ń bẹ pẹ̀lú wa báwa tiẹ̀ ṣe rìn nínú àforífojì ikú àwa kì yóò bẹ̀rù ibi kankan torí pé Ọlọ́run ń bẹ pẹ̀lú wa ó dẹ̀ máa wà pẹ̀lú wa títí dọjọ́ alẹ́ wa ni ẹ ṣé ó dìgbà kan náà màá tó máa rí yín bá ó dàbọ̀. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.